like I always tell people, whoever called me or visit me at the prison, we are there together. People don't believe that we have phone in prison, but arranged by government. Okay. There's a phone booth. Okay, that you can communicate with your family, your lawyers. So we do speak with people, but it has a procedure. Yes. Okay. You met Basoro, Michi, and it's not hidden. Whatever you are saying, the correctional officer is there. Yes. So when you visited me, I was so It's okay, Uncle. It's okay. You know why? What's up, but it's okay. You have not even started talking. Please don't be emotional. You don't get it. It's not that. Taba sọ pé ẹranko oníwo ló máa kan nípa. Kò ṣe bí ti gbìn. Mo mọ̀ ẹ́ dáadáa. Nígbà tí kò tí ì rí bó ṣe rò ó. That's why the fact that you are tipẹ́. When they told me, BB, one BB, ọmọ mi ni. Bó ṣe rí mi jọ yẹn kúnlẹ̀, máke, tọ́jú mi, máke. Ní ara ogun ayé tá à ń sọ nìyẹn. Hello. Ohun tí wọn náà ti ṣe sẹ́yìn ń lò ń gbà. Ó ní mo sọ pé ìwọ ló máa kọ́. No, ẹ̀yin ọmọ mi kan wà, ọmọ wa kan wà, tá a mọ̀ yín dáadáa, bí lè ń jó, bó lè ń jà, àmọ̀ntẹ́ lè ṣe. Ó yà mí lẹ́nu gbòdì sọ̀rọ̀sọ̀rọ̀ torí o tó bá wà ní location tí bá ń parọ́ Ọlọ́run fìyà jẹ mí. I'm just telling you this. Mi ò ń parọ́ fún yàn. Ibi tí ó bá sùn síbi lọ́la, ìbẹ̀lẹ̀ máa bá kò mẹ́jọ ẹlẹ́jọ́ rò. In fact, ojú máa ń tì í pé alọ́ mix máa ń yàn jẹ́jẹ́ ló máa ń lọ. Ọlọ́run ò ní fi ẹ́ sílẹ̀. Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀. Ọ̀rẹ́ ò ní dojúrú. Bí tó bá dé kò ní takú. Èmi rèé o, bíbí. Èmi rèé o. Ẹ káàbọ̀ padà. A dúpẹ́. Kò sí ẹ̀dá tí ó wà láyé tí kò ní àsìkò tó máa wà sóbà. Tí ò ní àsìkò tàbí ṣùgbọ́n. Ṣùgbọ́n tí ò ní àsìkò tàbí àbí ṣùgbọ́n. Ọmọ ọjọ́ tí mo wá sí prison tí mo wá fún kéèsì Ṣẹ́gun lówó kiri and all of that. Èèyàn kan ló sọ fún mi pé bàbá Ìjẹ̀ṣà wà tí mi kọ́kọ́ gbọ́ bàbá Ìjẹ̀ṣà ibi báyìí lọ wà. Mo ní mo gbọ́dọ̀ rí yín. Wọ́n ní ẹyẹ sí lára wọn bẹ̀rẹ̀ sí ní wá yín bóyá mi ò mọ̀ bóyá ẹ lọ ṣiṣẹ́ bóyá wá hospital ó dà gbára mi ìyá kọ̀kọ̀ bẹ́ẹ̀ mú ibi báyìí lọ wà nǹkan bẹ́ẹ̀ tí mo ṣe rí tí mo yẹn rí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ báyìí mo kọ́kọ́ break down. Uncle Lanre mo fẹ́ kúnlẹ̀ mo rántí ẹ̀fà mi sọ pé má ṣe báyìí ṣùgbọ́n báwo rí mi ní pẹ́ bọ́m̀bẹ̀ ṣé mo kẹ́kọ̀ọ́ tẹ̀ ń sọ ni bàjẹ́ ní ẹ kí mi ẹ pray fún mi ẹ sọ pé ẹ ń gbọ́rọ̀ yìí pé ẹ mọ̀ pé lágbára Ọlọ́run ẹ ní kú síbẹ̀ ẹ ní pẹ́ bọ́m̀bẹ̀ ṣé bóun náà rè ṣé bẹ́ẹ̀ yẹn rè ń bíbá ilé ni àsìkò gbíngbìn wa àsìkò kíká wa àsìkò ẹ̀rín wà àsìkò ẹkún wà lágbára Ọlọ́run ẹkún tẹ́ ti sùn ẹ̀ní sùn nínú lágbára Ọlọ́run á ràn yín lẹ́kún oríṣiríṣi nǹkan ló máa ń bẹ̀dà ìgbà míì wà a máa ní òótọ́ ni gbogbo ẹ̀ làmúwá Ọlọ́run tó rọ́lọ́run mọ̀ sí ìmí ìgò ń ṣọlọ́run ìmí lè jẹ́ àfọwọ́fà ara wa ìmí lè jẹ́ iṣẹ́ ìmí lè jẹ́ pé láti fi wá pamọ́ gangan nínú ewu Ọlọ́run ló mọ ìdí tó máa fi ń ṣe gbogbo nǹkan tó máa ń ṣe. Ọ̀rọ̀ Ayéfẹ́lẹ́ ló sọ yìí. Ọ̀gbìnrin ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣe ti bọ̀ mi sọ̀rọ̀ ayé ní ìbọn ẹ fi mí sílẹ̀ ṣe wọ́n ti mi ò bá ṣe kọ́mẹ́dì nípa. Mo torí Ayéfẹ́lẹ́ sọ pé ó ní àfihàn pamọ́ ni. Ṣé ilé ń present? Oh sorry mo ti sùn ni o mọ̀ pé kíní ìwọ náà mọ̀ àwọn alápọ̀ sí lára mọ̀ pé kíní tí wàá dé. ẹ wá jẹ́ kí mi sọ̀rọ̀. Bíbí mi pẹ̀lú ẹ̀ máa jà nílé. ẹ má jà.
máa já mi lé kan náà. Mo ti dá. All right, ká tó lọ sí ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ. Jade, let's start from where you are from. Báwo lẹ ṣe dàgbà gangan? Irú bo lẹ dàgbà sí? Bí gbogbo wa ṣe wà, gbogbo wa lè máa ṣiṣẹ́ kan náà. Ọ̀ bí wọ́n ṣe tọ́ wa, bí gbogbo wa ṣe dàgbà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì dàgbà sábúlé, ẹlòmíì dàgbà sí ọ̀dọ̀ Atàpátádìde, ẹlòmíì dàgbà lórí ẹrọ̀fọ̀, ẹlòmíì dàgbà sílé ọlá. Oríṣiríṣi upbringing ni gbogbo wa ní. Irú upbringing wo lẹ ní àti pé ọmọ olúwo ni? Ní ṣókí kí n tiẹ̀ tó máa sọ̀rọ̀. Yes, sir. Ẹ jọ̀ọ́, mo ṣèbà fọ́lọ́run. Dẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ ṣé ní gbogbo tẹ́tí dúró tì mí káàkiri àgbáyé. Muslim, Christian, even oníṣẹ̀ṣe. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Thank you. Mi ò lè dúpẹ́ tán. Ẹ jẹ́ ká lọ sí nǹkan tó ṣẹlẹ̀ gangan tí ọ̀rọ̀ ẹ̀wọ̀n fi wáyé. Kí lẹ lè sọ nípa ẹ̀? Kí ló ṣẹlẹ̀ gangan? Nínú orin ẹ sọ pé àkóbá ni. Àwọn èèyàn ò rí bíi pé àkóbá ni. Kí ni from your own mouth, especially pé this is the first time tẹ máa sọ̀rọ̀ jáde nípa yàtọ̀ sí bóyá nǹkan tẹ sọ ní court, nǹkan táwọn èèyàn ti gbọ́ ní tán ni àwọn sọ report. Kí ló rí lè ṣẹlẹ̀? Ọlọ́run má jẹ́ ká bọ́ lórí burúkú dẹrù pọ̀. Àmín. Even princess fúnra rẹ̀ ó mọ̀ pé gbogbo àwọn tó ń ti bá ṣe ló ń betray. Ó mọ̀ kó tó bá fẹ́ parọ́. Because àwọn tó nífẹ̀ẹ́ mi nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n wá jáde pé let's go there. Níbo lè ṣe kékeré, níbo lè ti gbé, níbo school lè lọ. Gbọ́n wọn ò ní jìnnà lórí ọ̀rọ̀ tiẹ̀. Princess ẹ wo pẹ̀lú ayọ̀ dá mi. Àwa àmọ̀jú yín lọ. Àwa ló tẹ́kọ̀ọ́ mi pẹ̀lú Yomi Fabi lórí ìgbà tí mo jáde fún bẹ́ẹ̀. So shocking ò jẹ́ kí n lè kẹ́ anybody. Àbájẹsà àpẹẹrẹ akínyìn tẹ̀múlà ẹ wo ọ̀rọ̀ obìnrin ó ní ṣé princess àmọ́ dáadáa jọ lọ sí school láti bẹ̀rẹ̀ gbogbo. Àwa àmọ̀jú yín lọ. Ẹ̀yin lẹ́mọ̀ tẹ wá lọ bẹ̀. Even for 2 days time lóòótọ́ yà sáwọn ladies náà ní hotel they came from abroad. Princess mọ̀ fúnra rẹ̀ pé mò ń promote mi ò fẹ́ rí, mi ì toast ẹ̀ rí, mi ì hug ẹ̀ rí, mi ì kiss ẹ̀ rí. Hello. Ó sunkún wá bá mi. Orí program ni mo wà. LTV, you know, wàásù ẹ̀fẹ̀. People call after program, you know the normal thing. Tó dẹ̀ ń sunkún ẹkún ìgbére tó ń sun yìí náà ló sun jọ. I can't do without you, your program. You know, my family love your program. Who are you? I'm Princess. Mi ní sọ tí o sọ. That is how we started. Torí mi kì í gba obìnrin. Mo wá introduce ẹ̀ sí partner mi tó jẹ́ màmá àgbàlagbà. Lọ bá mami nọ́mbà wọn lélẹ̀. Bí ọdún ò lè sọ yìí. Òun mà ti fẹ́ tó bí ká sọ pé bí 9 years ago. So wọ́n mú un tọ̀ nítorí tó fẹ́ jẹ ni. Bíbí mi ò ní bá anybody jẹ́ torí mo ti sọ fún mo ti gbé case file mi fọ́lọ́run lọ tí mo fẹ́ wọ prison. I said it. Mo lọ́lọ́run adájọ́ ayé ti dá. Wọ́n yà ti ṣe. Ṣùgbọ́n ẹ̀yin adájọ́ àgbà. Tó bá jẹ́ pé lóòótọ́ ni mo fi káàkì kọ́kọ́rọ́ mọ́tò tí mo fi disflower ọmọ ọdún 7. Ẹ má jẹ́ ń tẹ̀wọ̀n ìdí ẹ̀jẹ̀ ń kú sọ̀hún. Mo ń tọ̀bẹ̀ tó bá jẹ́ pé irọ́ ni ẹ jẹ́ kí tèmi ojú tàná lọ. Ṣé allegation tó wà against yín lẹ sọ yìí? Yeah. Okay, no, eléyìí èmi ò bóyá èmi ni mi follow story yẹn tó. Èmi ò okay máa sọ lọ ní. Hello. Wọ́n ṣe bóyá ọ̀rọ̀ fídíò tó circulate. Ibẹ̀ náà ni mo ń lọ yìí. I'm just picturing nǹkan tó ṣẹlẹ̀. Tó fi bring. Tó bá jọ̀rọ̀ fídíò ló fẹ́ sọ. Ohun tó jẹ́ kí Yomi Fabi yìí máa jà kìtìkìtì nìyẹn. Yomi Fabi yìí gbìyànjú k'Ọlọ́run bá mi tọ́jú ẹ̀ kó tọ́jú àwọn ọmọ ẹ̀. Abẹ́òkúta ni mo wà lọ́dọ̀ láti tí mo ń ṣiṣẹ́. Ọ̀rọ̀ Jack la fẹ́ mo ní ra mọ́tò kan gbà ẹ̀ mo wá Jack. Suddenly I saw exactly like my car just coming there. To cut it short, mo discover pé ẹni ẹwà kí n dalẹ̀ ilé olóhùn ní driver Yomi wò I dey meet.
yín béèrè mi yín ọ̀gá wa ń ṣe wọ́n béèrè mi wọ́n wí ọ̀dẹ́ ọ̀dá àṣàǹsọ̀ orí mi ẹnìkan wà ní ẹ̀gbá yìí tó fẹ́ mi tì yín mo wá ní mi ò lè lọ ó ní kí ló dé ìkan nínú àwọn ọmọ wa princess ó fẹ́ ya skit it's not ordinary skit ó fẹ́ support a proposal fún Lagos State Government ó wá lóun ò lówó pé kámẹ́rà mi lòun fẹ́ lò àtẹ̀mí tí n bá lọ ká ló fún mi lóhùn rẹ̀ disappoint but àwọn òpè àgbà tó ń sọ pé kò sówó wá ní mo láti mo ṣe lọ ni at least endorsement 5 ni mo ní tí mo sọ fún princess pé I won't be able jọ ó ní nǹkan tó ṣe tí mo fi lè dànù náà mo ń promote ẹ̀ ní tó bá ní kí n má sọ̀rọ̀ yá. ṣé gbogbo time tán wá sọ́dọ̀ yín yẹn àwọn wọn wá bíi ọmọọṣẹ́ ni. ọmọọṣẹ́ kọ́ bàbá ọ̀hún yẹn. ó ní òun fẹ́ ó láwọn èèyàn lòun fẹ́rẹ́ mọ́ ó láwọn èèyàn ó ṣàlàyé tá a bá lè rewind tá a sọ fún MTN gbogbo nǹkan yìí tí n bá parọ́ wọ́n máa rí i so ó sọ gbogbo problem ẹ̀ mọ̀ èmi ò fẹ́ bà obìnrin jẹ́ obìnrin ló bí mi gbogbo òṣèṣe ṣe pàpàpàpà yẹn èmi ti fìdájọ́ fún Ọlọ́run ṣùgbọ́n mò ń dúpẹ́ I'm only promoting her so kò mọ̀ pé màmá tí mo introduce òun sí kò mọ̀ pé mother in law mi ni. Are you with me? Yes, sir. Ohun tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ohun táwọn èèyàn ń treat ọ̀tọ̀. I am not a pedophile. I am not a rapist and I will never be. Ohun tó ṣẹlẹ̀ ní bíbí. Ó pè mí mo travel mo tí ó wá ní ṣé mo gbọ́ pé òun ní bọ́rẹ̀ pẹ̀lú marriage mi mo gbọ́ kankan bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ayé òun bàjẹ́ òun máa para òun ni òun máa ṣe èwo ní pípara ẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣàṣàlàyé òun ní miscarriage òun bàjẹ́ mọ́ òun nínú wọ́n lòun lè bímọ mọ́ òun ní sáwọn yẹn lọ́lọ́run ni gẹ́gẹ́ bí ẹni tí mò ń promote mo lẹ́lẹ́rìí lọ́wọ́ pẹ̀lú èyí bó ṣe ń sọ̀rọ̀ yìí ó ti wà frustrated mo wà ní òkè má jókòó lé so ibi tó ń gbé òjìnà sí studio mi ní Sábó ní Yaba Little Road ni mo wà both studio and everything bẹ́ẹ̀ ni mo wà so mo wá ní kó jẹ́ ká pàdé lóṣùn máa ń gbé lọ sóṣùn láti lè jẹ́ kí gbogbo tó ń rò yẹn kò náwó náírà fún mi rí o tó bá jẹ́rọ manager ọ̀sán ń gbó wa báyìí sídórí popcorn I use my card there is big supermarket ní under Ozone you know manager yẹn ń gbọ́ mi báyìí nítorí a ní relationship dé pé tí n bá ra nǹkan máa gbé wá bá mi ní hostel ẹni wà ní lag mo tata àti mo reading my global ṣẹlẹ̀ so ẹni ẹ̀gbọ́n gbogbo wọn náà ń gbọ́ báyìí jẹ́ kó máa text kó máa send message n bá parọ́ ọdún òun ló mú mi mọ manager Ozone cinema so bí tí mo ń lọ ni pé treatment tí mo fún láàrin ọ̀sẹ̀ méjì ó kò jẹ kò ju wọ́n yẹn lọ lèmi náà ní issue pẹ̀lú marriage mi àdéhùn one location èmi pẹ̀lú ẹ̀ mo rò kó má discover boss yẹn ó shake mi gan marriage tí ò ní wàhálà ṣe marriage tán olùfẹ́ lọ ṣe master UK mo dẹ̀ ra ticket mo ṣe visa everything mo dẹ̀ lọ mo dẹ̀ dọ́hùn a ṣe set up plan work ní ti níbi tó lọ. ìyẹn ìyàwó yìí. ṣe ló mọ pẹ̀lú wọn. ó mbà ní twins but ó yọ dànù. ó yọ àbò bàjẹ́. ẹ̀rọ màmá tó bí kò support ẹ̀ dé ní. màmá yẹn jẹ́ teacher lẹ́kọ̀ọ́ yìí but wọ́n ti retire. dè ní màmá yẹn ò support màmá told me pé àwọn ò lè parọ́ fún mi àwọn náà bímọ táwọn àwọn kan dédé làwọn bá nínú ẹ̀jẹ̀ làwọn dẹ̀ rọ́ṣẹ̀ hospital even hospital yẹn mo lọ ṣiṣẹ́ ń bẹ̀ ni ẹni kọ́ má jẹ́ kí n wọlé ládàá pé kí ni mo ṣe ẹni yẹn ti kú sí i wọ́n ṣe bí wọ́n lọ ní kíyàwó ẹni wọ́n lọ sẹ́yìn oṣù 5 àti nǹkan ìbejì oníbejì lèmi náà wọ́n tó jẹ́ kí n sẹ́yìn yẹn fún ni pé ìkọ́ ti bàjẹ́ mi dẹ̀mọ́kọ́ tó ti kejì wà nítorí mo ti lọlẹ̀ lórí mi ti dàrú kí mo ṣe fọ́ọ̀mù yìí gbogbo ìfẹ́ ni mo fi hàn ẹ́ mi ì mọ̀ bí rí in fact àwọn accord olúwa ẹ fèrò mi dá mi lẹ́jọ́ Ọlọ́run ọba tó pọ̀ nípa àti agbára èrò mi ẹ fi dá mi lẹ́jọ́ ní wákàtí bíbí ìyẹn lọ bẹ́ẹ̀ so treatment tí mo fún yẹn a wà ní location ó ní nǹkan tí princess ṣe tá a fi lé kúrò wọ́n mi ní sọ. ilé wọn kúrò ní location. a lè kúrò nínú kákọ̀sì yẹn. okay. if you know o ti bá màmá ṣiṣẹ́ rí FM Destiny. mama. That is my mother-in-law
tó mọ̀ lẹ́nu. Mama. Yeah. Àwa òun gbé relationship wá sí location. Mama yẹn she's just like my mother. But the problem yẹn ṣẹlẹ̀ pé ká má fi máa ronú wọn ní mò ń ṣe bákan ó ti fẹ́ bọ́ sí òkè jẹ́ ká máa yaṣẹ́. Ó ní tí pírẹ̀sì ta fi lé kò sọ yẹn. Àti gbogbo àwọn oníṣòkòtò tó ń sọ mo fà yín lọ́lọ́run lọ́wọ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀ náà lórí fà yín lọ́lọ́run lọ́wọ́. Nítorí pé orí nẹ́ẹ̀tì ti di platform issue. Wà á pàdé lórí ẹni tó ṣẹ̀. Àkọ́mọ́ níbi ọ̀rọ̀pọ̀ mi ò mọ kankan nípa tí ó ṣẹlẹ̀. Ṣùgbọ́n tí mo máa sọ tó bí mí yẹn mo sì ní sọ torí I'm prepare movie ni mo fẹ́ káwọn èèyàn wò kí wọ́n lè rí details. Ǹjọ́ sọ fún gbogbo ayé pé òun arrange introduction fún mi tí mo tọ̀nà ẹ̀ dáhùn. Kó sọ fún wọn náà. You understand? O lè hàn. O lè hàn rárá. Ibi tí wàhálà ti dé nìyẹn. Ọmọ tajọ lọ ń jọ yẹn gẹ́gẹ́ bí ọmọ tó tẹ̀lé mi wáyé òun ló wá ṣe witness ní court. Ọ̀rọ̀ pọ̀ bíbí òun ní kí n táṣìírí princess. No, kò. Irọ́ ọmọ reason má sọ bẹ́ẹ̀. Sórí ẹ̀kọ́ máa ṣe tó ń ṣe yẹn. I'm busy. Kò nọ́mà. Someone told me that mo mọ̀ pé princess ó kì í jẹ́ fún ẹ ní nǹkan kan. Wọ́n pe kọ̀mẹ́dì àkọ́ní àgùdá ẹ̀ òun ló mú mi lọ bá. Tó wá tó ní rọ́ nìyẹn ní ẹ sọ fún àgùdá please. I want you to text a message. Jai Romi, I'm lying now. Please call Bibi and tell the whole world that I'm lying. Ó ní aláwọ̀ Jimmy náà ni o. Ó ní o ti bá mi sìnkí ọ̀ṣẹ́ kan lọ́dọ̀ àgùdá ẹ̀. Ó fẹ́ máa lò mí kíní kan. Àkúdà àkúrò lé níbi àpàdé ní Maryland ní gọ́bí 7:30. Àbàdì bẹ̀ pàtàdé lẹ́yìn takùnlẹ̀kùn ta wọlé àrígbé àwọn táwa rí gan wọ́n yìí sùn ṣùtù wà lára wọn. Àbá jáde àgùdá ẹ̀ bá jáde lọ́wọ́ ní àgùdá ẹ̀ this is Baba Ijesha. Ìyẹn ní princess this one you are introducing Baba Ijesha to us are we safe? No, I don't understand. Baba Ijesha is our boss now. He's a commander. Because he doesn't speak English that does not mean that he's our boss. We know him very well. But when you Baba Ijesha be yet you don't enter one chance because we know princess so wetin happen when they introduce you. I say that guy is a prophet. Ibẹ̀ bá ti ronú pé àṣé wọ́n tọ́ ni wọ́n ti ṣe ṣó lánàá àwọn ń lọ ọjọ́ kejì wọ́n ń bá da ìwò wọn kí ń bá da nǹkan pọ̀. Ó wá ká ní that very moment pé àràpá mi pè ti ṣe ṣó ìtàn but when you see suit tó fi sùn sórí bed ó mọ̀ pé wọ́n ti ṣe ṣó mọ́jú àárọ̀ nìyẹn so àwọn yìí ò fẹ́ wá àwọn fẹ́ pè. Ìfá tó fi mí lẹ́bẹ̀ẹ́ ni. Ẹ kí ni intention títí wọn? Wọ́n fẹ́ mú yín wá sí ṣó yàbọ̀ fẹ́ wá introduce yín sáwọn. Irọ́ bíbí ni mo dẹ̀ kọ́ gbogbo yín lọ́rọ̀ sísọ o mo ti wá fẹ́ mọ́jú mi lọ o mo ṣe ń kún mi lábẹ́rẹ́ yìí ó ń dùn mí lẹ́gbẹ̀ẹ́. Rárá sá. Mi fẹ́ sọ̀rọ̀. Mi ò ní pé kẹ́tù àṣírí wọn. Wọ́n kí n kò sọ tó fẹ́ gbọ́. Ọ̀rọ̀ tẹ́ bá sọ ẹ là kó yé wa. Ẹ là lọ̀rọ̀ bíbí tá a bá là. Kò yéèyàn. Ẹ ká ṣe báyìí. Jẹ́ kí n á tẹ̀. Jẹ́ ọlá ó ti change orúkọ mi sọ́lá ńgbà yẹn nígbà tí wọ́n ti ní fílì àmì Jẹ́jẹ̀ṣà ọlá kí ló ṣe é náà. Bó ṣe ní àtìlẹ́ẹ̀kan yẹn ní location yẹn ni àwọn yẹn sọ pé ó sọ Jẹ̀ṣà dáadáa kí ló dé is there any problem? Ní kan mú kò sí problem ní ta ni Bùnmi ní Bùnmi is Bùnmi ṣo fẹ́ gbọ́ mo ti wà lẹ́yìn ilẹ̀kùn láti bí 20 minutes mo bọ́ ọgbọ̀n kan I was talking to my ex then mo ń bẹ̀ ń gbà yẹn mo ṣe má jẹ́ kí n má rí àṣẹ ó ti wà lẹ́yìn ilẹ̀kùn tó ń gbọ́ mo wá fọ́ọ̀tù láti sọ fún un wọ́n á ní kí ló ń ṣe kò wá béèrè ọkùnrin máa wọ́n ń ta kó wá béèrè lọ́wọ́ àwọn ọkùnrin kan ó ṣàrí pé mò ń ké ó wá ní ṣé mi kì í na obìnrin nínú ṣé kì í ṣe pé mò ń ṣe kí nínú olókè ọlọ́mọ àyànjọ́ ẹ̀ ó ní kí n fún ní nọ́mbà mo ní kò sí Nàìjíríà UK lọ́wọ́ lòun lọ UK next week bá fún ní nọ́mbà that was my great mistake. Mo rò pé ó lọ wá olójú ọ̀nà pé ẹ wá òun ò lọ́kọ òrì lẹ́yìn fọkùnrin sakọ ó sì padà nìyẹn ọ̀rọ̀ tó bí ni mo fẹ́ dá ẹ lóhùn mo ṣe bẹ̀rẹ̀ strategy script ẹnìkan lè pè mí pé Baba Ijesha are you Baba Ijesha yes okay we had a job for you in Lekki yes about 25 cents so how much will you collect give me 5 million naira no we'll give you 4 million naira o náà sojú bẹ́ẹ̀ okay which date wàá fún mi ní date gbọ̀ngàn
wọ́n lè pè mí pé ẹ ti ẹ̀bẹ̀rẹ̀ pé mo láti rí nọ́mbà yín I thought I mean ẹ wo princess yẹn èèyàn ní o tó bá jẹ́ pé àwọn ni ẹni táwọn máa fẹ́ nìyẹn obìnrin tó fẹ́ oríire fún yàn obìnrin tó ṣe gbá obìnrin tó ṣe ó jà fún yín lórí irọ́ yìí gan kìíní kan gbàgà ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta jẹ́ kó lọ wo nu múvì bíbí àwọn àṣírí wà o. títú kankan. títú kankan ìjọba wọ́n tọ ìjọba ni ìjọba ìkó ṣe nǹkan tí ò dáa o gbogbo alájọ ṣòfin o tí n bá fọwọ́ kàn ẹ́ ń sìn tó ìbá láìkí ẹ̀ tó bá lọ report ó lè gbé mi lọ sí court kí n lọ sẹ́wọ̀n náà harassment ni àbí tá a bá fi gbòòlè tó gbogbo alájọ ṣòfin àṣemọ wa bújọba pé wọ́n ṣe dá ìjọba ṣe nǹkan tó yẹ kó ṣe bíbí àwọn tó rán ni wọ́n ṣe lọ́bẹ̀ kíjọba ṣe ọ̀rọ̀ ṣẹlẹ̀ wọ́n rí báyìí wọ́n rí báyìí wọ́n rí báyìí wọ́n ní ẹ ṣe báyìí kọ́ báyìí làwọn rí àwọn tí wọ́n kéèsì mi arímájèlé wà náà ní kọ́ ni bíbí ìkọ̀sán bọ̀rọ̀ májèlé ò sàn òwe la máa pa torí tọ́lọ́run bá sowó fún mi tọ́lọ́run dágbà mi padà tí mo padà sórí bí mo ṣe ń tèmi náà ṣe rí àwọn èèyàn lọ́wọ́ ó mọ̀ mí nà án mo fẹ́ ṣe múvì yẹn ó lè wà ní àtàbà àwọn èèyàn kọ́ lè rí i pé ohun tó gbé lágbájá ṣubú ká fi kọ́gbọ́n títà mẹ́tún máa sọ pé ṣé kò ríran ní ajá mi tó relé ẹ̀kún ẹ kì í kú àbọ̀ má ṣe gbọ́ kùnrẹ́ lẹ́yìn o má ṣe fi núwénú kó má jẹ́wọ́ ọmọ aráyé lé wọn burú jẹjọ lọ ṣọ́ra fún wọn kó má tẹ ẹ gòkè o. bíbí nǹkan ṣe mí ṣùgbọ́n mo nígbàgbọ́ nu Ọlọ́run téèyàn bá ń ṣe aburú táyé bá ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣépè fún téèyàn bá wá ń ṣe dáadáa táwọn kan bá ń ṣépè fún iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣàdúrà fún. kí ni accusation tó wà before you that tí wọ́n fi in prison yẹn. ìgbà tá a lọ sí appeal wọ́n yọ rape wọ́n ní mi ò rape. wọ́n ní mi ò ṣàyẹ̀wò. kí làwọn allegations tó wà against you. pé harassment. nítorí mo fọwọ́ kọ ọmọ yẹn. ṣùgbọ́n wọ́n gbàgbé pé ó ní kí n wá act ni. àwọn ọlọ́pàá béèrè lọ́wọ́ mi pé why all this camera yẹn kò síbi tó lè jókòó sínú mọ́tò mi lẹ́yìn iwájú gbogbo camera. She asked me to bring ó ní Lagos State tí fóun ní series. ó ní ìgbà tó wọ́n sọ pé Ranzinua ni òun fẹ́ ni wọ́n ní no everybody knows Ranzinua as a lover boy pé tó máa ti rí pé someone that can transform ó ní làwọn ṣe wá dárúkọ mi. wọ́n sọ fún yín nǹkan tí princess sọ fún yín ni pé kẹ́ wá sílé òun kẹ́ wá act movie. ká nípa ẹ lè help mi pẹ̀lú agbára tẹ ní ẹ̀yàn ọmọ mi ẹ bá mi wá ẹni tó lè bá wa print out voice wa lórí fóònù. ní ẹ kọ́kọ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ fáwọn akátó lọ. mo wà lẹ́gbàá ó wá pè mí mo fẹ́ lọ change aṣọ ni àwọn ọmọ mi tẹ̀lé mi wá ní bá rí message hello are you in town I have a job for you tàlélẹ́ ìwọ̀n nítorí mi wọ́n princess mo ṣe ń wò lọ́wọ́ ní kọ́ọ̀lù ẹ̀wọ̀ rí ohun tí ń pè mí náà ṣé mi rí message òun lórí TikTok lórí Facebook lórí Instagram ní àlọ́ sọ̀rọ̀ ní prison kí ló ṣẹlẹ̀ kí n jọ kí n sábọ̀ dẹ̀ sọ́kún pé Lagos State pé ṣé mo ṣàrán tí ń gbà yẹn tó ń tẹ̀lé màmá wa oore ló pé and it's true tó bá wọn ṣe campaign pé wọ́n ti fóun ní series lórí child abuse. pé kí n jọ pé kámẹ́rà mi lòún fẹ́ lò dẹ èmi lòún fẹ́ lò mi ò lè ráyè ìdí ni pé bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ princess endorsement márùn ló wà lọ́wọ́ mi mo ń má ti kúrò bí mo lọ sí VI you know how we do it like àwọn kò lè pẹ́ kíní kan gbogbo tó ṣẹlẹ̀ kí n má bínú kíní kan olókè so bí mo ṣe ṣe. before that time ẹ ti ní issue gbogbo àwọn nǹkan tó ṣe. n bá sọ̀rọ̀ mọ́mú tá ti lé àti lé ń gbà yẹn ó sì máa gbé màmá wá síbí màmá kan sọ fún mi ní day one mo sọ pé ọ̀rọ̀ àgbà bí òṣèlú àrùn ní ọmọbìnrin tó ní kó pè mí ẹjọ́ ẹ̀ ti pọ̀ jù bó ti ń rojọ́ pé àwọn bó ti ń rú àwọn èèyàn báyìí kò mọ̀ pé màmá yẹn ńlọ mi nígbà yẹn
òun lọ bèrè mi lọ́wọ́ ẹ̀ pé mọ́mí ṣé YB and Ijesha báwo ni Ijesha ṣe rí ọmọ yẹn wá ní mo dáadáa ni kò sí nǹkan kan pé kìíní kan ó sọ fún màmá yẹn pé ó ní problem òun dẹ̀ fẹ́ ẹ̀pẹ̀ pé òun lọ bá spiritual mother òun ó ní kó wá ṣe the difference òun di 40,000 lẹ́ẹ̀mbẹ̀ ọmọ yẹn wá pè mí pé kí ló fà wá àti princess gbọ̀dẹ̀ ń ṣe mo ní kankan ní kí n ṣọ́ra o tí àwọn mi bá gbọ́ ọ̀rọ̀ yóò ní níyànjú ó lóun lọ fún àwọn èèyàn lówó pé ṣé mo dẹ̀ ti lọ mo ní mọ́mí mo pe ẹni yẹn lóòótọ́ òun máa ń pòwe kọ fún mi ní mo rí kó ẹ̀yin náà nípa bá jẹ̀sà ẹ lọ jókòó ara yín jẹ́ ẹ lọ jókòó ara yín jẹ́ ẹ̀yin ọkùnrin kí n tó pa fóònù máa ń sọ fẹ́ tó àmọ́ ẹ pé èyí tá a ṣe fún wa mọ́ kò sórí kankan tó ṣe fún wa lórí ẹ̀. tí princess bá ní kò mọ̀ wípé gbogbo àwọn tó ń kó jọ tí wọ́n ń kọ̀ọ̀kan lórí net náà wá sí prison wá bẹ̀bẹ̀ ẹ tún bá mi sọ fún correctional officer ní Kirikiri pé mo parọ́. I know they know you very well. Chief order pé bàbá Ìjẹ̀ṣà máa parọ́ kan pé àwọn èèyàn wá bẹ̀ pé àwọn ọmọ mi rí mi ìró ìbá wọn o wọ́n promise àwọn pé wọ́n máa fáwọn ní 250,000 wọ́n dẹ̀ máa fà wọ́n sí movie pé àwọn òpè bóyá bíi eré làwọn ṣe ń kọ àwọn ò rí mi rí o kí ló wá dé tẹ́fí wá bẹ̀bẹ̀ wọ́n ní èpè ti pọ̀ jù pé àwọn èèyàn kàn ń gbá wọn ṣépè lórí online tó bá ti dé mo mọ̀ pé máa ń visit prison ó kọ́ kí n fẹ́ káwọn èèyàn mọ̀ ni tó bá ti dé sọ pé chief order tó wà ń bẹ̀ yìí náà ni ayé tí lọ́tọ́ ń dárúkọ ẹ̀ pé bàbá Ìjẹ̀ṣà máa parọ́ kan àmúyàwó èèyàn ló wá bẹ̀bẹ̀ ní mi ṣe sọ̀rọ̀ bíbí àwọn tó hàn mọ́ wọ́n ti tẹ̀lé báwọn pé ṣé bẹ́ẹ̀ ni tó sojú ẹ̀ nígbà tó fẹ́ ṣe introduction fún mi ṣe bó wá ṣe interview ó wá sí court ọmọ yẹn sọ fún nígbà tó ń dá ní ọ̀gá ẹ̀ṣẹ̀ mi ò ní kí ni mo ṣe ẹ̀ẹ́dẹ̀fẹ́ wá ṣe introduction pẹ̀lú princess ẹ̀rẹ́lẹ́ mo bí tẹ̀ ń lọ sábà ní kẹ́ má ṣe ní introduction bá wẹ́ẹ̀ gbọ́ngàn tí màmá yẹn sọ ni màmá tó bí mo ṣe ń bọ́lẹ̀ nínú mọ́tò tí n bá parọ́ mọ́ Ọlọ́run ẹ̀ fìyà jẹ mí bàbá Ìjẹ̀ṣà sọ kí n sarúgbó àwọn ti jiyàn what is your real name mo ní àmọ́ láre iwájú mo sọ bẹ́ẹ̀ you are my namesake mo máa ń wò náà tí n bá ń wò lórí tv kan láre iwájú lèmi náà ń jẹ that's why they call me Mama Larry àwọn yẹn dẹ̀ yọ ID card ó dẹ̀ fún mi kíní kan lẹ́mẹ̀ntì àbí ó ní president ròyìn ẹ gbọ́kùnrin dáadáa ni ẹ tọ́jú ẹ o lóò stubborn bó tó lò lè handle òun ní ọkùnrin dáadáa ni ẹ àmọ́ mi ọ̀rẹ́ mi ni princess ọ̀tẹ́ ẹni kò lọ fẹ́ ìyàwó tiẹ̀ ti lọ ti wọgbó lọkùnrin wá mọ́ ọkọ tiẹ̀ náà ti wọgbó lọkùnrin wá mọ́ story pọ̀ gbogbo àwọn tó ń sọ̀sọ̀kúsọ yìí tó ń dájọ́ yìí ẹ fi wọ́n lẹ̀ mo fi wọ́n lọ́lọ́run lọ́wọ́ ni mo fi sọ pé mo gbé fáìlì mi fọ́lọ́run Ọlọ́run dẹ̀ ti ń dà mi lè sọ jù yẹn lọ I'm sorry. Kẹ tó fi lọ́nà lọ́wọ́ èyí tẹ́ fẹ́ fi lé mi lọ́wọ́ nígbà tí wọ́n pè ọ̀rọ̀ yẹn àti. mo mọ̀ bí tó mo mọ̀. ẹni pé wọ́n pè kẹ wá ṣe fíìmù ni. bẹ́ẹ̀ jẹ́ kí n smoke mi ìrún gbàgbé wọ́n ló cut mi so mi ìmọ̀lé tó ń gbé mo ṣáàdì kò kákọ̀ ti short mo wá ń pè ká ní mi ò fún àwọn boys lówó ní Adékúnlé àti gun bridge yẹn n bá escape wàhálà yẹn mo ti pè mo lọ dúró ní Unilag tí máa tún parọ́ HOD wa ń gbọ́ nígbà tí mo gbégbé tí mi rí pé mo mọ ibi tí mo lọ ó wá tó nǹkan bíi 3 mo dẹ̀ wà nú àwẹ̀ mo wá ní wo jẹ́ kí n máa lọ bí mo ṣe débi Adékúnlé mi fẹ́ bàbá yẹn dúró ní bàbá Ìjẹ̀ṣà kìíní kan padà yọ 20k wọ́n tóbi márùn-ún bá fún wọn bí mo ṣe fẹ́ gun bẹ̀yẹn báyìí mo kàn rí kọlù ẹ̀ ní mo ti wà níbi tí mi sì lè padà slow tí mo slow yẹn ọ̀bọ̀n sì yẹn sáré wa àbá tí ló ń ṣẹlẹ̀ náà ẹni tí mo fẹ́ lọ bá ló ń pè mí ìdẹ̀lẹ̀ gbọ́dọ̀ bàbá ẹ máa wọ ẹ̀ tó fà á ẹ̀yìn tiwa mo ṣe ní kí n wọnú ilé epo yẹn àti bí mo ṣe ń lọ yẹn àti inú prison ni mo lọ hello n tóbi mí rẹ o wọn á pè ń bo ni mò ń bọ̀ wọn ti máa ti débi báyìí pé ọmọ wa mú mi kódà mo ra èso dání tí mo fi break dẹ̀ pé eré tèmi ń bá lọ ni pé àwọn olóyìnbó ló pè mí pé mo ti pẹ́ òun ò dẹ̀ sọ fún wọn pé òun ló ń jẹ́ pẹ́ because mo ti wà rán mo ti pé mo ṣe débẹ̀ tí mo bá wọn I'm sorry ẹ má bínú o ó pérò ń bẹ̀ mi ìmọ̀ pé tọ́ọ̀gì làwọn yẹn n fà mí fún wọn ní èso tó wà lọ́wọ́ mi wọ́n kàn gbà wọn ló bá ní jẹ́ kí n lọ múra nsàlẹ̀ ó ní omi ìmúra bàbá Ìjẹ̀ṣà o pé something tó ń mú mi lọ ṣùgbọ́n ok kámẹ́rà líle ó ní kò sí náà torí kò sí jẹnẹrétọ̀ ẹ̀ kò sí náà níbi tó ń gbé ó ní kò sí epo kí lára fẹ́ ṣe báyìí ó wá ní èmi dẹ̀ ti pẹ́ mo ṣe ń kọjú mo ṣàrí pé ó ń na ọmọ yẹn bá ṣe dé ọmọ ojú ọmọ yẹn kò rò dúró mú tàbí fẹ́ báyìí ṣe lọ́mọ ní ìtẹ́ ẹ̀dọ́mọ yẹn mọ̀mọ́ torí mo mọ ọmọ yẹn
ó wá ní sọ mo wá ní ok jẹ́ ká lọ change láti kàtẹ́fẹ́ sí wá ní àná tó máa wọ̀ náà ní kò lápá báyìí lọ́mọ yẹn o mo ní ok kí ló fẹ́ ká ṣe script ìdáwó ní ṣé mi mọ̀ ń pa rape ni pé mo fẹ́ rape èèyàn pé ọkùnrin yẹn mọ̀ tí bá parọ́ mọ ọ̀run kẹfìyà jẹ mí mo ní rape àsọkò wá sí script ó ní kákan ṣe pé rape àwọn ìyàwó wọlé àwọn akáwà mọ́bẹ̀ ọ̀tẹ́ ẹni kò lọ fẹ́ ìyàwó tiẹ̀ tí ló ti wọgbó lọkùnrin wá mọ́ ọkọ tiẹ̀ náà ti wọgbó lọkùnrin wá mọ́ story pọ̀ gbogbo àwọn tó ń sọ̀sọ̀kúsọ yìí tó ń dájọ́ yìí ẹ fi wọ́n lẹ̀ mo fi wọ́n lọ́lọ́run lọ́wọ́ ni mo fi sọ pé mo gbé fáìlì mi fọlọ́run ọlọ́run dẹ̀ ti ń dà mi lè sọ jù yẹn lọ I'm sorry. Kẹ́ tó fi lọ́lọ́run lọ́wọ́ èyí tẹ́ fẹ́ fi lé mi lọ́wọ́ nígbà tí wọ́n pè ọ̀rọ̀ yẹn àti. mo mọ bí tí mo mọ. ẹni pé wọ́n pè é kẹ́ wá ṣe fíìmù ni. bẹ́ẹ̀ jẹ́ kí n smoke mi ìrún gbàgbé wọ́n ló cut mi so mi ìmọ̀lé tó ń gbé mo ṣàdínkù kákọ̀tì short mo wá ń pè ká ní mi ò fún àwọn boys lówó ní Adékúnlé àti gun bridge yẹn bá escape wàhálà yẹn mo ti pè mo lọ dúró ní Unilag tí máa tún parọ́ HOD wa ń gbọ́ nígbà tí mo pè tí mi rí pé mo bí tí mo ń lọ ó wá tó nǹkan bíi 3 mo dẹ̀ wà nú àwẹ̀ mo wá ní wo jẹ́ kí n máa lọ bí mo ṣe débi Adékúnlé mi fẹ́ bàbá yẹn dúró ní bàbá Ìjẹ̀ṣà kìíní kan padà yọ 20k wọ́n tóbi márùn-ún bá fún wọn bí mo ṣe fẹ́ gun bẹ̀yẹn báyìí mo kàn rí kọlù ẹ̀ ní mo ti wà níbi tí mi sì lè padà slow yẹn àwọn bọ́ọ̀sì yẹn sáré wá àbá tí ló ń ṣẹlẹ̀ náà ẹni tí mo fẹ́ lọ bá ló ń pè mí ìdẹ̀lẹ́ gbọ́dọ̀ àbá ẹ̀ máa wọ̀ ẹ̀ tó fà á ẹ̀yìn tiwa wọ́n ṣe ní kí n wọnú ilé epo yẹn àti bí mo ṣe ń lọ yẹn àti inú prison ni mo lọ hello n tóbi mi rẹ o wọ́n á pè ń bo ni mò ń bọ̀ wọ́n á ní tí má ti débi báyìí pé ọmọ wa mú mi kódà mo ra èso dání tí mo fi break dẹ̀ pé eré tèmi ń bá lọ ni pé àwọn olóyìnbó ló pè mí pé àmọ́ ti pẹ́ òun ò sọ fún wọn pé òun ló ń jẹ́ pé because mo ti wà rán mo ti pé mo ṣe débẹ̀ tí mo bá wọn I'm sorry ẹ má bínú o mo pérò ń bẹ̀ mi ìmọ̀ pé tọ́ọ̀gì làwọn yẹn mo fà mo fún wọn ní èso tó wà lọ́wọ́ mi wọ́n kàn gbà wọn ló bá ní jẹ́ kí n lọ múra ń sàlẹ̀ ó ní omi ìmúra bàbá Ìjẹ̀ṣà o pé something tó ń mú mi lọ ṣùgbọ́n ok kámẹ́rà líle ó ní kò sí náà torí kò sí jẹnẹrétọ̀ ẹ̀ kò sí náà níbi tó ń gbé ó ní kò sí epo kí lára fẹ́ ṣe báyìí ó wá ní èmi dẹ̀ ti pẹ́ mo ṣe ń kọjú mo ṣàrí pé ó ń na ọmọ yẹn bá ṣe dé ọmọ ojú ọmọ yẹn kò rò ojú ọmọ tàbí fẹ́ báyìí ṣe lọ́mọ ní ti ẹ̀dá ọmọ yẹn mọ̀mọ́ torí mo mọ ọmọ yẹn ó wá ní sọ mo wá ní ok jẹ́ ká lọ change láti kàtẹ́fẹ́ sí wá ní àná tó máa wọ̀ náà ní kò lápá báyìí lọ́mọ yẹn o mo ní ok kí ló fẹ́ ká ṣe script ìdáwó ní ṣé mi mọ̀ ń pa rape ni pé mo fẹ́ rape èèyàn pé ọkùnrin yẹn mọ̀ tí bá parọ́ mọ ọ̀run kẹfìyà jẹ mí mo ní rape àsọkò wá sí script ó ní kákan ṣe pé rape àwọn ìyàwó wọlé àwọn akáwà mọ́bẹ̀ mo wá lókè mo wá ní kí n ya aṣọ yẹn kí n ya sí kámẹ́rà mọ́ ní tó bá lọ lóde lẹ́yìn sórí YouTube wọ́n máa block ẹni onírara ó ní nǹkan fẹ́ fi support proposal fún Lagos State kó nǹkan fi gbowó jáde pilot ojú kòkòrò owó náà mẹ́mi náà lọ because I calculate owó ń lọ bí má sunkún driver owó ṣe bí iṣẹ́ mi ni mo à ń rí bí 300,000 naira per day for kámẹ́rà mẹ́ta mo ní gbogbo kámẹ́rà you know now gbogbo ẹ̀ ló bá gbogbo ìṣẹ̀lẹ̀ yìí lọ so gbogbo tí mo rò nìyẹn pé ok series torí àwa náà ń ya ìwé ìwò yìí tí Lagos State support wa so ohun tí mo ṣe nìyẹn nígbà tó sọ nǹkan yẹn fún mi tán mo wá rí pé ọmọ yẹn ò fẹ́ ṣe ọmọ yẹn ń sọmọdé wò pé wetin this brother do now nígbà tó wá ní ìṣòro director mi ọ̀ ń ṣe bẹ́ẹ̀ yẹn bá ti sọ̀rọ̀ èmi máa train ẹ̀ máa ṣe rìhásà pẹ̀lú ẹ̀ wọ́n ní ẹ̀ka ṣe rìhásà òun ti kọ́ láti jẹta kíníkan so máa ní táwọn fẹ́ requirement máa ṣe wọ́n máa ń pe kíníkan ní kí wọ́n máa ń pe náà pre kíníkan shoot táà ní jẹ́ kó mọ̀ tàbá kan sáré ya kíní yẹn mọ́ ní tàbá tí ń ṣe rìhásà yẹn tó ti ń sọ nǹkan tó ń sọ ẹ̀ record I get the best bá gbogbo ọ̀rọ̀ tí mo gbọ́ ọmọ yẹn sọ náà mute sí audio ẹ̀ ni mo ní hello how old are you ó ní I'm an adult so you don't have boyfriend you don't know like when someone want to rape ebi tẹ̀ tó ń bá sọ̀rọ̀ kó lè jíjà ọmọ yẹn ní I will do it kíní kan. nígbà tó ń wọlé gan tó ń nà mí mo ní láti máa sọ fún àwọn ọmọ tí ẹ̀ wò lélẹ̀ àfi gbàá lórí mi mo nà lẹ́rẹ́ gbogbo tí mò ń sọ èmi ò mọ̀ pé set up ni ìkan nínú àwọn lọ́yà mi kan ṣe nǹkan tó dùn mí fẹ́ dárúkọ ẹ̀ after tí mo gba bẹ́ẹ̀ ìkan nínú àwọn
tọ́ọ̀gì yẹn ó pè mí títí mi ìgbẹ́ wá send message audio wọ́n ní bàbá yín mò ń pè yín o mo wà níbi tó ti nà yín mi kò mọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ni o ẹgbọ́n set up ni kò ṣe pé rape ẹ mọ̀ wèrè yẹn ní NGO kan tó fẹ́ gbé sókè wọ́n dẹ̀ fún packaging kò ń fọwọ́ bá àgọ́ tí n bá parọ́ ọlọ́run ẹ fìyà jẹ mí. Play voice note yẹn fún court tàbí nǹkan kan. Immediately to send mo wá pè ṣọ̀pọ̀ náà wà náà tó nà mí mo wá ní okay kèmi ò mọ báwo ni kí ní kò wá mo wá ní okay tó máa ṣe kí ló fẹ́ kí n ṣe ó ní máa fún òun ní nǹkan òun máa sọ many things fún mi o dùn máa ń ṣèyàn gidi kan o in fact òun wò mí láwọn táwọn wá nà mí òun mọ̀ pé mi ni tó sọ fáwọn ọ̀dọ́ wọn lókè òun ní bọ̀dá mi á pè yín pastor which is my lawyer sọ̀rọ̀ wa ló ń gbọ́ n bá send ọdún yẹn sí lọ́yà lọ́yà ò máa wọ́n máa ṣe agreement lọ́yà ò máa lórí audio lọ́yà sọ audio wọn làbá lò ní court. nínú fídíò yẹn ẹ ń bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ náà ni mo lọ bọ̀bọ́ yẹn ní ó ní èmi ni mo òótọ́ ni mo fẹsẹ̀ ó ní princess ń fóònù ó láwọn kan tó ń kọ ní nǹkan tó máa ṣe bọ̀bọ́ yẹn wá ní ọ̀la ẹ máa gíru mọ̀ tó wá ti di ẹ̀kọ́ pẹ́ godmother tó wá sọ anything ẹ sọ pé ti gbọ́ ẹ mọ̀ pé obìnrin ẹ̀kan sọ pé ti gbọ́ kẹ́kọ̀ọ́ kó n bí sóye yín sìn sóye yín ẹ máa gíru ẹ̀kan sọ máa bẹ̀ pé kó má bínú àṣẹ sẹ́tọ̀ mi so bó ṣe wọ́n padà jáde yẹn mo kàn ní òdàjọ́ má bínú gbogbo tí máa ṣe dáríjì mi gbogbo ìwọ ọkọ mi ni pé màá jáde ní ibẹ̀ yẹn I will call police àṣẹ sẹ́tọ̀ ṣé wọ́n pé ọ̀hún mọ̀ pé sẹ́tọ̀ ni ó kàn pé kí yẹn kàn wáyé pé àbí mo ṣe fọwọ́ kan ọmọ yẹn mo ń rà bí kí ló ń ṣẹlẹ̀ kíní kan so mo ṣe ń sọ̀rọ̀ yẹn bí fóònù bíi méjì mẹ́ta náà ní tó fi ń record ọlọ́pàá tó wá gan bó ṣe kọlẹ̀ gbogbo báwo ní gbogbo àwọn bọ́ọ̀sì yẹn wọnú ní ó tilẹ̀kùn mọ́ wọn sínú ibì kan ọlọ́pàá yẹn ṣe wọlé wọn ni you rape àbí bí sinmi máa kú sí ìkíní kan gbàgbàgbà ọ̀dẹ̀ bí wọ́n mú sọ́wọ́ nígbà tá a jáde síta kó lè mọ̀ báyìí ya fíìmù ní tí n bá parọ́ ọlọ́run rẹ̀ àwọn yẹn ní bàbá Ìjẹ̀ṣà ẹ máa rà àtìgò wọ́n tún wá dé ìlọ́wọ́ sẹ́ kí ni táìtù fíìmù ìyàwó náà la máa rà á kí ló ṣẹlẹ̀ ìyàwó ti lọ wọ́n sọ àti ẹ̀ tó perfect èmi rape ọmọ ìlú òkè ni mí gbogbo nǹkan yẹn àwa ò mọ̀ ìdí ni pé ṣùgbọ́n mo tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí tí n bá ti kú nǹkan bíbí wọ́n ló sọ̀rọ̀ yẹn ní prison mo sọ̀rọ̀ ayé fẹ́rẹ́ lẹ́kọ̀ọ́ I'm not joking that is what he told me where is Murphy Afọlábí ọwọ́ ẹ̀dá báyìí ó ń dáa so tó bá fẹ́ pẹ́ láyé ojú ẹ̀ máa rí bi àwọn tó ń sọ yamayama lórí net kàtígórì bíi mẹ́rin la wà láyé àwọn abá nǹkan jẹ́ àwọn atún nǹkan ṣe àwọn agbọ̀rọ̀dùn àwọn asọ̀rọ̀ ẹni dìbà mi ìkojúmọ́ tó mọ́ bá ṣe dá kọ́ máa sọ̀rọ̀ ẹ kúrò láyé lóòótọ́ gbogbo nǹkan ti dá láìgbọ̀dọ̀ sọ̀kọ̀ tó kù ó set mi síwájú kò ń sẹ́yìn mi fẹ́ fẹ́nu àṣẹ sọ̀rọ̀ ọlọ́run ni mo gbójúlé ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run máa rá láàánú sí mi. God. kí ni ìdí tẹ́ rò pé ó ṣe ṣe àdúrú nǹkan yìí fún yín. ìbéèrè tó béèrè yìí máa dùn ún ní mi ní sọ̀rọ̀ ṣùgbọ́n tí n bá ṣe móvì tó bá ní kọlù nǹkan mo máa gbowó lọ́wọ́ ẹ̀ torí iṣẹ́ ta fẹ́ yà ní a lè ṣàlàyé fáwọn èèyàn jẹ́ ká fi sínú móvì yẹn ìbéèrè tó béèrè yẹn dáa èmi náà ń bí pé ẹ̀yìn yẹn ẹ̀ tí ẹ̀ béèrè pé kí ni ìdí tó fi set me up. àgbẹ̀ nìkan ní Atlanta Bethel Foundation have you heard? ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. ẹ̀rín ò lè pojó ariwo ò lè pọjọ́ ìbí tá a bí mi wáyé náà ni mò ń lò yìí bíbí mo ti wáyé rí o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ò lè má mọ̀ ó lè rú ẹ lójú báwo ìfẹ́ mọ̀ ṣé mi bá yín wáyé torí kò bá mi wáyé so mo ti experience many things in life kí ọ̀rọ̀ tó dayọ̀ ojú ti rí mo ti jìyà kọjá káyọ̀ mi má dalẹ̀ wèrè ò mà ṣe é bá rìn bọ́rọ̀ kan là ń sọ lẹ́ẹ̀kan ó ní ẹ̀gbọ́n ẹni tó bá ti mọ ibi tó ń lọ ní ẹ̀yìn tèmi mo tún kí yín lẹ́ẹ̀kan sí o ọmọ tó dùn mí nínú bá mi káwọn olólùfẹ́ mi bèbè bá mi káwọn fans mi bá mi káwọn supporters mi nígbà tí mo dé tí mo rí message ọlọ́run wà lẹ́yìn mi ṣé gbogbo 2-3 ọ̀dọ́ sọ yẹn ẹ fílẹ̀ fọlọ́run ìdájọ́ ń bọ̀ lórí ẹnì kọ̀ọ̀kan gbogbo ẹni tó ń tún nǹkan ṣe ó ní ìdájọ́ gbogbo ẹni tó ń ba nǹkan jẹ́ ó
ó ní ìdájọ́ tó bá wà lórí chair tó bá sùn ni mò ń sọ fáwọn ọmọ ẹ níta I can't respect you for that ó ti sùn lórí chair tó lóò bẹ́ẹ̀ rárá tó sùn mi màá wá ṣe ẹ láṣọ màá ní kí ló ṣẹlẹ̀ àgbọ̀dọ̀ ń jẹ́ kí n wà báyìí but lẹ́ni ilé ọlá ló wà torí kò pay bills ẹ̀ ó ní mò ń sọ fún wọn níta àbátí mo sọ fún wọn ní ẹ má rò pé bíbí ó kàn déédéé jí ó bá rẹ̀ báyìí o àmọ́ ìbẹ̀rẹ̀ àmọ́ bó ṣe wọnú iṣẹ́ yìí àdèmọ́ tójú ẹ̀ rí mo ní wàhálà àná òun ló dayọ̀ lẹ́yìn òde ní ṣubú. àmì bí mo yín sọ lọ so mi ní pé set up ni pé set up kọ ẹ̀yin sọ pé set up òun sọ nǹkan míì nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó kò ń ṣèyàn tí ò dáa sí mi ò mọ̀ nírú èèyàn bẹ́ẹ̀ yẹn but ẹ̀yin méjèèjì ni ẹ understand especially evidence tí wọ́n present before the court of law òun ni court máa fi judge òun jẹ́ mo lè sọ pé nǹkan táwọn tó wà online náà táwọn náà ń rò nìyẹn nobody thought èmi ń gbọ́ nísìn for the first time pé movie ni because I saw the video and about ìgbà tẹ́ ẹ̀ sọ̀rọ̀ prison mo send owó sí i mo wá rí mo mọ̀ yín rí mi ò lè ní mi ò mọ̀ yín mọ́ nítorí pé ẹ wà nínú ìṣòro irú ìṣòro kí ìṣòro tó bá jẹ́ ṣùtì so I would do my bit regardless of what has happened. I will not ask the court or the law not to take its course and thank God the law has taken its course. Ègbé ti règbé àdúrà tèmi ni fún yín pé k'Ọlọ́run jọ kó dá yín padà ju bẹ́ẹ̀ ṣe wà tẹ́lẹ̀ lọ kí Bíbélì sọ wípé ìgbà tí Olúwa dá ìkólọ sí òní padà àwa dàbí àwọn tó ń làlà kí ọ̀rọ̀ yín dàbí àlà kó dá ìkólọ yín padà k'Ọlọ́run dùn yín nínú kó jọ gbogbo ibi tí ẹ ti sẹ́kùn kó jẹ́ kẹ́ rẹ́rìn ayọ̀ bọ́ mbẹ́. On this show we don't it's not to judge anybody it's not because I wasn't there ẹ ti sọ pàtì tí ẹ ti sọ àwọn náà ti sọ pàtì tiwọn and ìjọba ti rò pókè eléyìí náà present síwájú wa eléyìí làwọn àfidájọ́ kí ni wọ́n fi èwo nínú gbogbo ẹ̀ ni wọ́n fi sentence at the end of the day. òun náà ni molestation harassment pé harass ọmọ yẹn bẹ́ẹ̀ fọwọ́. òun ni mo ti sọ pé ìjọba ò jẹ̀bi. wọ́n jẹ̀bi o. ṣẹ́rí àwọn present evidence náà. tàbá ń purọ́ ṣẹ́rí tí wọ́n fẹ́ ṣàṣọdùn ẹ̀ka yìí lè fẹ́ràn àwọn òbí tó bí mi Ọlọ́run fọ̀run kẹ́ wọn tí máa ń bọ̀ lásìkò tí máa jà tàmá ní kílódé ní gbogbo mo máa rojọ́ nǹkan tó ṣẹlẹ̀ máa rò mọ́ èmi ni mo jẹ̀bi òbí mi máa ń sọ fún mi kò sí ṣẹ́rí kò jẹ́wọ́ ohun tó bá ṣe kì í ṣe fẹ́yàn fọlọ́run tó bá lè arrange debate mi àti ẹ̀ka jókòó báyìí ó dáa George béèrè pé kí ni fídíò tẹ́ mú wáyé ò ní ọ́díò ẹ bọ ṣe bí CCTV ni CCTV lè má ní audio kò ṣe gbogbo ẹ ló má ní audio. ibẹ̀ náà là ń lọ kò ń ṣe CCTV ok fóònù ni so wọ́n wá wo gbogbo nǹkan wọn ni kí ló dé tó fi rí bẹ́ẹ̀ àwọn ni kò lọ gbé specialist wa gbà tí yẹn wá dé wọ́n wá play kí nìyẹn wọ́n wá ní wait ó ti ní nǹkan tó ń fẹ́ kí nìyẹn wọ́n wá ní my lord ẹ jẹ́ kí àwọn journalist tó jókòó kó bá wa Google application yìí in short so wọ́n wá rí i pé èmi ní application for Android adájọ́ ló ń understand fídíò yìí ẹni tó edit iṣẹ́ yìí fẹ́ ṣe ìka ẹyọ kan ó fi 200 ṣera ẹ̀ tó bá fẹ́ lo application yìí ní short á bí ẹ pé advert or no advert but torí pé ò lórí ìwà ní no advert tó máa rò ní pé kó má disturb ẹ by the time tó bá parí editing to save ẹ to send ẹ the logo will be there wọ́n yẹ wá ní ohun tó fi edit ni pé voice tẹ́ gbọ́ yìí wọ́n mute ẹ ni alákìtà tó sáré wọlé kò sáré wọlé àwọn náà fast ẹ bẹ́ẹ̀ nítorí nígbà nísìnyí yẹn èmi ò mọ̀ mo sọ pé ta ló wà ní ẹgbẹ́ ta ọkùnrin bọ̀ afẹ́ sí window ká lè ní light because kò síná so ilẹ̀kùn kan wà báyìí mo wọnú bẹ̀ yẹn mo lọ sí pé ẹ ṣí window yìí so a ní light nǹkan tá a fẹ́ yà. so ẹ ń ya aṣẹ́ láì níná. kò sí fóònù yà á ní ó ní kí n má kọ́ ó ti ṣé wàá pé mi mọ̀ pé ó ní àlè lo iná pé jẹ́rẹ́tọ̀ yẹn ò lè kú sẹ́mi nìkan mo wà ń bẹ̀rẹ̀ even ọmọ nǹkan tó fọ́ ni mo pe cameraman dání ó bá di tó pè mí mo sáré lọ síta hello junior bolówà wọ́n á ní mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni address bẹ̀rẹ̀ wọ́n á ní ibi ìwàyà kí ni kí wọ́n á ní ṣé kò sọ̀dọ̀ princess mo ní ẹ ó ní mi ò wá o kí ló dé mi wá kí ló ṣẹlẹ̀ kẹwàá iṣẹ́ kò ní fún yín lọ́wọ́ máa sọ fún yín ó máa sunkún egbére kan ni o ṣé wọ́n sọ fún mi pé máṣe wà lọ́wọ́ mi over 8 months mọ́mí ló bá mi bẹ̀bẹ̀ màmá yẹn ló bí cameraman yẹn mọ̀dá yín lọ mi ọkùnrin wọn nìyẹn
pé 4 months ní kíní ẹ̀ lọ́wọ́ òun tó ń fún ọ ẹ̀sẹ̀ bẹ̀rù ni lọ́wọ́ ni wọ́n máa pa o tó bá ti parí sí wọn máa bẹ̀rẹ̀ sí sunkún lọ́wọ́ yẹn wà láyé. mo sọ pé àwọn kọ̀ọ̀kan wà mi ì fẹ́ sọ èmi ò fẹ́ lo emotion and sunkún àti gan ló wà wò kó kéku ṣùgbọ́n mọ̀ fúnra ara ẹ̀ mo sọ pé àgọ́dá ẹ̀ kó wá kó jẹ́lẹ́rìí pé ṣé lóòótọ́ kò ń ṣe sẹ́yìn nìkan àmọ́ ìyẹn máa ló fẹ́ jẹ ṣá ẹ̀mí máa dúpẹ́ mọ́ princess náà nígbà yẹn she wanted to have me wọ́n rò pé kí lòun lè ṣe ó wá ń ti irọ́ yẹn sí mi nǹkan pọ̀ nítorí pé ó fẹ́ gbàwé sìn ní UK ó fẹ́ lọ jẹ́ adúró ó dẹ̀ mọ̀ pé tóun máa ń lo pákéjì yẹn tóyìnbó bá ń gbọ́ wọn á lè yín lóyìnbó tàbí lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ so èmi ò ní bàá jẹ́ débi tí ò bá ṣe mi ì ní fi kún kankan ẹ jẹ́ kóun máa fi kún bó ṣe ń fún pákéjì sí yẹn kò mọ̀ pápọ̀lọpọ̀ ìlú tí wàá bẹ̀bẹ̀ ní prison ó dàbọ̀ tó fi jọba ṣẹlẹ́rì tó tán kọ́lẹ́sọ̀nà ọ̀fíìsà ó tún fi ṣẹlẹ́rì chief wọ́dà ó ní bàbá àjẹsẹ̀ ń kọ́ lọ lọ́rùn má bínú sódì bí tó wá bá yẹn ìbẹ̀yẹn gbogbo làwọn àjọ náà. ṣé pẹ̀lú àwọn yẹn ìjọba ò lè pè wọ́n lẹ́jọ́ padà ni àbí àwọn yẹn ò ní testify àbí. ọ̀dà ẹ má wọrí ó ti yé mi ẹ jẹ́ ká mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ prison experience. ṣé bí experience tá a máa ń wò nínú movie bẹ́ẹ̀ ni prison ṣe rí ni àbí kí ni àwọn ẹ̀kọ́ tó wà ńbẹ̀ tó yẹ káwọn èèyàn kọ́ kí ni àwọn nǹkan tẹ́ lè sọ pé tó bá débí báyìí orí àpè ó má wo ìwà tó máa gbé ẹ débí báyìí fún especially àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká sọ nípa prison experience. ẹ pẹ̀lẹ́. yọ kí ni nǹkan tó sọ. mo ní pé ká sọ̀rọ̀ nípa prison experience. Kí ni àwọn nǹkan tó wà nínú prison tó yàtọ̀ sáwọn nǹkan táwọn wò nínú movie yìí? Kí ni àwọn nǹkan tẹ́ lè sọ pé ẹ máa fi sọ fún àwọn ọ̀dọ́ pé tó bá débí báyìí orí àpè má hùwà tó máa gbé ẹ débí báyìí kí ní ọ̀dọ̀ títí kí ló fi ń jẹ́ prison gangan tí ò yẹ kọ́ ọmọlúwàbí lọ. bíbí wọn náà débi omi gbọ́ lójú ẹ pòròpòròpòròpòrò prison na your mate ìgbà àwọn tó máa ń sọ pé kò ju prison lọ ṣòwí kò ju ibi tó máa ti gbàdúrà gbà wẹ̀ tádàbí pé kò sọ lọ́hùn nǹkan ṣe mí níbi nǹkan ṣe mí wọn ló fi jẹ́ pé tẹ bá rí ìjọba tó ń pariwo pé má ṣe báyìí má ṣe báyìí ó ní tán rò pé tọwọ́ bá bà ẹ́ wàá pe lọ́ọ̀yà kò ní dáhùn tó bá rí mind èèyàn kò ń ṣe prison ló lọ there is a place tí ó dàbí relaxing tó máa kàn fi ẹsẹ̀ gbogbo jẹ́ ìlú wá yẹn London níbẹ̀ ẹ̀wọ̀n wà nínú. ṣé yẹn ni remand. irọ́ ibi tó wà yẹn ni wọ́n kàn fi ẹni yẹn sí yàrá kan pé kóòtù ní kọ́ remind ẹ̀ kó lọ ẹ̀wọ̀n géètì sì tó bíi 4 5. gbogbo ibi tẹ́ ìlú wà yẹn ó dàbí ẹ̀wọ̀n náà yọ mi hello gbogbo ibi tẹ́ ìwà yẹn ń ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n wà nínú àwọn correctional officers tó jẹ́ tó ń mójútó àwọn ẹlẹ́wọ̀n gangan wọn gbọ́ nǹkan kan ìjọba ń gbìyànjú lórí prison òun ni mo ṣe rí i pé ẹni tí ò kàwé rárá ordinary conductor tó jẹ́ pé jàgídíjàdọ̀ ló ń ṣe ó padà wọ prison ó kàwé ó padà wá di teacher ẹlòmíì padà wá dọ̀gáṣẹ́ furniture ó padà wá di welder. ó ní oríṣiríṣi even nurse doctor. oh God ká ní mo lágbára láti sọ fún ìjọba màá ní kó jọ nínú ọlọ́run kó increase owó àwọn correctional officer sí owó gidi torí they are not just an ordinary person wọ́n reform àwọn èèyàn nurse ni wọ́n mọ́dà wọ́n pè akọ ní ìyá Farida ọlọ́run ní jẹ́ kí tí ọmọ Farida yẹn di it's like kí ẹ máa pe ìyá Farida ẹ fún ẹ ló jẹ ìyá Farida àbí abújẹgbè kò sí rọlẹ́wọ̀n tó bá ṣe ó máa sòótọ́ ó máa sòótọ́ because kò tó lè gbàdúrà kó tó gbà àfi kò sòótọ́ máa kọ́ wà lẹ́wọ̀n ọmọ ṣáìdọ̀ Ọ̀yọ́ state ni Ọ̀ṣun state wọ́n pè ní Adédoyin ọjọ́ tó gbé bàbá yẹn dé ó dà pé gbé wá láti ìlú Iléṣà so bó ṣe dé àwa náà lọ aní visiting bó ṣe dé báyìí akọ̀rí tó sọ pé
bí wọ́n ti ń pààyàn tó wọ́n ní according to wọn ní kọ́ lọ́pàá bàbá yẹn dẹ̀ ṣàrẹ̀ sí owó àgbàlagbà ó dẹ̀ dìrín yẹn mú báyìí ó ní wọ́n lọ́rùn tí bá mọ̀ nípa ikú tó pa Timothy tí bá mọ̀ kankan nípa ẹ̀ tí mo bá ṣoògùn owó gbogbo ọmọ méjèèjì tí mo bí kí wọ́n rún mọ́ mi lójú. Look at that. mi ìmọ̀ àbáyọ rí o létà mo ṣàgbọ́ pé ọmọ ìlú wa ni. tẹ́ ẹ̀ ń ṣe páńlé ẹ jáwọ́ all protest èmi àbdáyọ̀bẹ tẹ́ bá bọ́ sọ́wọ́ mo mọ tójú mi rí o ò lè ronú fúnra ẹ̀ o ò lè jẹun fúnra ẹ̀ o ò lè sùn fúnra ẹ̀ o ò lè jí fúnra ẹ̀ ọmọ tí ò jọmọ kékeré ọmọ tó lè bí ló máa control ẹ̀ ẹ lè máa sọ̀rọ̀ lọ́wọ́ ní àsìkò ẹkún wà ní prison àsìkò ẹ̀rín wà àsìkò ijó wà gbogbo ẹ̀ ló wà ń bẹ wọ́n sọ pé wọ́n á ń táyà kúlà wọn ò lè sọ lẹ́ẹ̀mejì kúlà kó lọ wọnú sẹ́ẹ̀lì ẹni ó lè jágo méjì ọ̀sán irun òkun ẹ̀ ń gbọ́dọ̀ sùn ó dẹ̀ ní ẹ̀wọ̀n náà yọ mí ayé mi níbẹ̀ níbi tó ti ń control minister àti tó máa sọ pé minister àwọn àbẹ̀yẹn nìkan sọ̀rọ̀ Bobrisky kìíní kan Bobrisky tó bú sẹ́kún jọ́ kejì pa tó ń yí ńlẹ̀ tọ́lú sọ ẹ lọ gbé síta àbò ìta gbóná gbé sí wọ́n á gbé síta wọ́n á gbé mi sínú ilé. The second day tó dé bú sẹ́kún gbàgà tó ń yí pé ẹ̀yìn tí bọ́ ẹ jẹ́ ó gbàgbé risk bọ́ọ̀bù ló fi ayé fún lẹ́sẹ̀kẹsẹ̀. mo sọ pé Bobrisky tí wọ́n sọ owó jákujàku tí wọ́n sọ nípa ẹ̀yẹ tó bá yọ wọn pé ó ń ṣe bí cartoon kankan kiri ọmọ yẹn wà reliable. ó padà sí ó di Idris mbẹ. o lè wo èèyàn báyìí tó bá gbóúnjẹ wá fún un máa kún oúnjẹ yẹn bí mo ṣe ń ṣe gangan mo ní ibi Ọlọ́run mú wa wá láti wá mọ̀ pé tó bá mu gàrí ńlẹ̀ ẹ̀ àwọn kan wà níta tó ń jìyà ó ní mo fi sọ ara mi di ambassador àwọn ẹlẹ́wọ̀n. ẹ̀yin ni ambassador ẹlẹ́wọ̀n. bẹ́ẹ̀ ni kí ló fẹ́ ṣe mo fẹ́. kí ni English na prisoners ambassador. mo fẹ́ máa visit gbogbo prison bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn kan wà tó ṣe 75%. bíbí ìwọ náà gbọ́ nǹkan táwọn èèyàn orí bọ́ ṣe ń dì ẹ́ mú bẹ̀ yẹn tí mo wà ń bẹ̀ àwọn ẹni tó jókòó tó ń sọ pé àǹtí bíbí wọ́n rò pé wọ́n ládájọ́ wọ́n rò pé wọ́n ní lọ́ọ̀yà ẹlòmíì ìjọba ò mọ ohun tó gbé dẹ́wọ̀n. ìgbà tí mo débẹ̀ ní gbogbo ohun tó ń sọ lórí nẹ́ẹ̀tì mi ò ká kún mọ́ tí mo rí pé torí àwọn kírímìnà mọ̀ra wọn débi tẹ́yì àwọn alálọ́ rọ́ọ̀bù kìíní náà àyìnkọ́ sọ mi jọ́ kan ní ọjọ́ kan abẹ́ lọ gba 7 million kan àwa ń bọ̀ àwa wà ní white àwa nínú golf bá a ṣe lọ ní odò bàbá rí Fúnkẹ́ Akíndélé nínú gbé tó wá sí bá a ṣe àpá I love your dress lọ́yẹ̀ wéré ó ní ẹrú dẹ̀wọ̀n ó ní kò mọ àwọn tó ń kí ó ní Fúnkẹ́ Akíndélé rí mọ̀ wọ́n wọ jàlámíà white ó ní wọ́n sọ pé ọmọ asọ́kọ̀ ọ̀hún àdúmáyà ìmúra wọn ó ní ẹ̀rọ pé ó ní àwọn àrògbé ó ní àwọn tó ń kí ó ní operation ẹ̀dẹ̀ kúta sí they will tell you the truth. nǹkan wá bá mi lọ́jọ́. mo rí I was there. èmi bẹ́ẹ̀ mi ṣe wà èmi tí mo pé bíbá ilé mi máa kó sí kò sí tèmi lọ èmi àwa ṣe kinní kan òun ṣe báyìí ó ní bọ èèyàn ọmọ kan bẹ́ẹ̀ ọmọ kan bẹ́ẹ̀. pẹ̀lú bí mo ṣe wà nínú ìnira tó èèyàn mẹ́ta ni ó jáde through mi aláwọ̀ lọ́ọ̀yà kan tó jó lóòótọ́ lọ́ọ̀yà Abíọ́dún Màmá Gani Fáwẹ́hìnmí wọ́n wà bẹ́ẹ̀ tó yẹ pé àwọn yẹn wọ́n kàn ṣe free kìíní ni pé tani ó dẹ̀ gbé ẹni kíní ẹni kejì àwọn kan tó ń ṣe àwọn kan lọ́wọ́ báyìí mo sọ pé kí gbogbo ayé ẹ̀rọ mi níṣẹ́ o tó bá rí nǹkan jẹ àwọn èèyàn mọ̀ tún mọ̀ freedom o when you drink garri with groundnut tí mo ṣe pé wọ́n sọ fẹ́ pé lọ́wọ́ bẹ̀yẹn ọjọ́ mi wọ́n lè má ṣe wá fún dídí oṣù kan kí ló fẹ́ ṣe protocol ni. Why? ó ṣe gbà nìyẹn in fact ẹ̀wọ̀n mi ìmọ̀ bò mí o ìjọba ń gbìyànjú tó bá lè ṣe bó ṣe ń ṣe lẹ́wọ̀n yẹn fún àwọn ọlọ́pàá Nàìjíríà tíjọba kàn lè race wọ́n reform wọ́n máa handle security Nàìjíríà torí àwọn correctional officers yẹn ẹjọ́ ìjọba mú fàsìkò yìí bẹ́ẹ̀ yín kò ṣe pé torí pé mo lọ sẹ́wọ̀n àwọn correctional officers wọ́n fojú mi rí o ṣùgbọ́n ẹ bá mi increase owó wọn ẹ jẹ́ kí wọ́n ní life ẹ ń try ṣùgbọ́n ẹjọ́ tó ṣe tó ń ṣe pọ̀ wòlíì ni wọ́n láti reform ẹni tó gbà pé criminal lòun ó wá dẹni tó ń teach èèyàn tó dẹni tó ń jó irin tó dẹni tó ń ṣe artwork tó dẹni tó friends kìíní ló wà bẹ́ẹ̀ carpenters tailors wọ́n ní wẹ́dà wọ́n ní oríṣiríṣi wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ yẹn. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Yomi Fábíyì o Yomi Fábíyì akọgun the Spartacus
torí ó mọ gbogbo àṣírí yẹn ni ó ṣe ń jà kùtàkùtà tẹ̀sí rí yẹn ó mọ̀ mí dáadáa ẹ ó mọ dúpẹ́ lọ́wọ́ Zainab ọmọ lálùbáríkà Amalia Germany wọ́n dúró àwọn lọ́ọ̀yà mi ẹ ṣe SON Babátúndé Ọ̀gálà SON Dàda Wúsìkà ẹ ṣe mo rí yín mo kí yín ní Kẹpẹlà ó ṣe àwọn èèyàn dúró tán wá pàṣẹ gbogbo àwọn èèyàn bíbí Bíọ́lá ó ṣe thank you gbogbo àwọn tó ń ràn ẹ́ lọ́wọ́ òun ní jáwọ́ láéláé má mi kàn ogun láyé ìkan ló máa fọwọ́ mú tó bá fẹ́ gbáyé pẹ̀lú dùnú ó máa ṣe jákujàku ẹ wò ó nígbà tẹ́nìkan sọ̀rọ̀ Ìyábọ̀ pé Ìyábọ̀ ṣe kí ni mo ní Ìyábọ̀ Òjó product mi ní ìrìn ní kó bàjẹ́ mi fẹ́ kóbìnrin ní problem mi fẹ́ tí Ìyábọ̀ wá dà kò yé mi tá a bá tiẹ̀ ṣẹ́ra wa ṣé bó yẹ ká bira wa léèrè ohun tó dùn mí jù lọ́rọ̀ Ìyábọ̀ Òjó ni pé ojúmọ̀ kó ti fi Priscilla àtọmọ ẹ̀yẹn sọ mi rí gbà tó kéré mo wà nílùú Péjú oníṣọ́ kan nílùú Péjú gbà èmi wá gba CD ta ṣe fún Lagos State so afẹ́ ṣe bí 50 sọ ni wàá lóun lè ṣe mo ṣe rí ni ó dẹ̀ yọ mọ́ mi ní ṣọ́ọ̀bù òun lélẹ̀ mi Ìyábọ̀ Òjó kò dẹ̀ wọlé ó dẹ̀ fa ọmọ méjèèjì yẹn ṣọ́ mi mo páàkì mọ́tò wà lọ ra rap suya táwọn mọ́là máa ń rà ó wà lọ kò máa dé bí almost 2 hours bá gbà wọn sẹ́yìn pé ẹni tó lọ ra suya fún wa ẹja wa lọ làbá bá fi ọmọ mi kàn tí àwọn ọmọ yẹn after the 2 hours mo ti wà pẹ̀lú àwọn ọmọ yẹn nínú bẹ̀ n bá wà lọ́ngbà tí màá débẹ̀ àṣebi suya yẹn ṣebi tó yẹ kọ́ lè débẹ̀ kí màá lóun fẹ́ ra suya àwọn èèyàn tó ní so ohun tí mo mọ̀ pé àárẹ̀ àyẹn ló ń gbé ohun tó dùn mí ni pé wọ́n wá sọ fún mi pé Ìyábọ̀ Òjó sọ wípé mo sọ pé òun sóògùn owó mo wá ní oògùn ẹni ẹni sọ fún òun nígbà yẹn which means òyìn kúmọkùmọ tí mo ṣe pé àwọn mẹ́ta ló ṣoògùn owó ní iṣẹ́ tíátà Lisa Anjorin Bobrisky Ìyábọ̀ Òjó Lisa Anjorin gan tí mo tiẹ̀ emphasize lé lórí ọjọ́ tọ́rọ̀ ṣẹlẹ̀ lọ́ọ̀yà méjì ní ọkọ ẹ̀ mú wá Bobrisky ni wọ́n sọ fún òun nígbà yẹn ó lọ sọ pé kọ́mẹ́díà ni bàbá yìí náà ó ní ó kàn fi ṣeré èmi kàn fi tèmi mo wá ní káti ẹ̀ wá ní mo sọ bẹ́ẹ̀ o ò lè gbé fóònù pé a pàdé ní patí o endorse òyìn kúmọkùmọ ó ní àbájẹsà àwọn èèyàn ní máa ń dárúkọ ní má bínú ó ní àyè ìta ni wà ń tà ó dẹ̀ gbá ó dẹ̀ endorse òyìn kúmọkùmọ ó dẹ̀ wípé kí ni òyìn kúmọkùmọ it's just a concept to make people laugh ṣé tí n bá sọ pé Ọbásanjọ́ gun kẹ̀kẹ́ rálì lọ sí Jerusalem sórí òní tí n bá ní bàbá wa òní rìsà afẹ́fẹ́ ẹbùsẹ̀tà níwúrà sórí òní I'm just creativity. But who said that has got anything to do with the fight Ìyábọ̀ Òjó fight? Hello, ibi tí wọ́n rò gbà nìyẹn. Obìnrin tó yẹ mo sọ pé mi fẹ́ máa ń bá yín sọ̀rọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ni. Torí máa ń gbèsè ra yín lẹ́yìn. Mi ò. Mo rántí ọ̀rọ̀ ọ̀gá ọlọ́pàá kan ní Bàbá Ìjẹ̀ṣà, I've offended your spirit. You have to forgive me. I don't know Princess so. It's not my fan. But mo kàn fẹ́ kó mọ̀ pé tí obìnrin kan bá wà nípò tó ga téyì tó kéré bá wá fẹjọ́ ọkùnrin sùn obìnrin yà kọ́kọ́ rántí tí ọkùnrin ti ṣe fún orí. Oníkíló ní ṣe tó bá dá sọ̀rọ̀ níbi ọ̀sẹ̀ máa ń dá sọ̀rọ̀ colleague mi yẹn tó bá gbọ́dọ̀ kan sí mi wàá gbé fóònù bá jẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ sọ pé ó rí dáàdì mi ò dáa tí máa sọ pé mo sọ bẹ́ẹ̀ nìyẹn kí ló fẹ́ ṣe èmi ń sọ bẹ́ẹ̀ kìíní kan ẹni tí wọ́n fi ìkàlọ̀ tó gbà n tó fẹ́ ṣe wà nú ẹ̀ tẹ́lẹ̀ ní ẹ̀ ń jà fún ẹ lò tó bá fọ́lọ̀ ọ̀rọ̀ ẹ̀gbọ́n kọ̀ mi ní kó má sọ but inú mi dùn pé gbogbo àwọn stories tá à ń gbọ́ lórí lines irọ́ ló pọ̀ jù tó dẹ̀ ń já ẹnìkan rèpù mi ẹnìkan fọwọ́ kàn mí dì ẹnìkan fọ ìjọba gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ torí wọ́n mọ̀ pé irọ́ pọ̀ ní tí n bá sọ nǹkan tójú mi rí ní pàǹtí ẹ̀rọ ọlọ́run á bá ẹ̀ ló ká fi yẹn lẹ̀. nǹkan tẹ́mi kàn fẹ́ sọ lẹ́ẹ̀kan ni pé kò sí irú fídíò tí wọ́n present kò sí abiyamọ tó. èmi gan tí mo bá wò má jẹ́ ká tọ́ra sórí mi ń parọ́ tẹ́nì kan bá wò tí mi ì bá mọ̀ ń pa ẹ̀ màá sọ pé kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n showbiz ò rí bẹ́ẹ̀ àwọn tẹ́ bá lọ́wọ́ ẹ̀ Linda Nkeji ó ń ṣe ó ń present now tí ò bá ti sí arímájèlé wà náà ní ikọ́ sọ tó májèlé ò sọ nínú industry wa iná wà nínú ẹ̀ unnecessarily breathing wọ́n kàn máa breathe ẹ̀ tó ò tiẹ̀ lè sọ pé nǹkan báyìí wọ́n ká tún máa bí rẹ léèrè pé kí ni mo ṣe. Hello àwọn èèyàn mọ princess dáadáa àwọn tó wà ní diaspora wọ́n gbéra wọn lọ síbi gbogbo ibi tó ti gbé ibi tó ti kúrò kí ló dé tó fi kúrò ńbẹ̀ ibi tó bọ́ sí kí ló tó fi kúrò ńbẹ̀ ibi tó ti kúrò kí ló tó fi kúrò ńbẹ̀ I won't say more than that
ẹ jẹ́ kó ṣe debate fún wa I don't mind. You don't mind? Tẹ bá lè náwó ẹ gbé wá láti ìlú òyìnbó káwájọ jókòó báyìí kó n kẹlẹ́rì tiẹ̀ dúró kémi náà kẹlẹ́rì mi dúró. Justice Taiwo kì í ṣe Father Christmas náà nǹkan tó bá present síwájú ẹ̀. Oh, of course. Mi ì dá wọn lẹ́bi ó kàn jẹ́ pé ẹ jẹ́ ká ṣe rere láyé wa ó lè ròyìn wa tá a bá gbogbo ń dá ń jà sí i. Gbogbo ẹnu tá a ń lé bébébé yìí ọjọ́ tó ń gbogbo ẹ̀ ó dìtàn bọ́ bá wí kú apá babaláwo bí ẹni tí ọ̀gbọ́n fa bàbá mi ló lòkè bàbá mi ló lòkè ọ̀hún ìjọ tí igbó àtìjú bá dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ òjò ńlá ó dilẹ̀ lẹ́yìn àgbẹ̀ ayé máa tán. Àpáta lè kókó olóko dá sí olóko rò pé àpáta máa wúlò fóun nígbà tóun wà láyé olóko wà láyé àpáta ò wúlò fún ó kú tán àpáta ò wúlò fún àpáta wà láyé olóko ti kú gbogbo tó bá ń dá sí máa rò lọ́kàn rẹ̀ pé sórí o onílé gíláàsì ni mí nígbà tójú wà lórókún mi ò rèé ẹ lọ síbi tí mo gbé má folúkọ sọmi Kétu ẹ lọ káàkiri ẹ lọ béèrè òun lẹ́nìkan ní Germany ló gbéra tó lọ béèrè gbogbo ẹ̀ òun lọ síbi tóun náà wọ́n ní òun padà lẹ́yìn ẹ̀ kí ló mú Atlanta Bethel Foundation go and Google it tó fi back out lẹ́yìn Princess ẹ̀gbọ́n gbọ́ngàn lérè a máa wò lórí net báyìí kí ló dé tí Atlanta Bethel Foundation fi back out kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ Commissioner of Police Lagos State bíbí mo gbà fọlọ́run.